ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú ìsinmi èní. Ṣé àlàáfíà ni a bá yín? Gbogbo lé ń kọ́. Ààrẹ Bọ́lá Tinubu jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ní àtìgbà tí àwọn ti dé orí àlééfà wọ́n ní òun ni gbogbo ọmọ Nàìjíríà ti kúrò nínú ìdààmú. Wọ́n ní lásìkò tí wọ́n gba àlejò àwọn ọmọ Yorùbá kan, wọ́n ní wọ́n yangàn lórí ọ̀rọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Wọ́n ní ìgbà tí àwọn dé orí oyè, wọ́n ní gbogbo nǹkan, wọ́n ní kò lọ bí ó ṣe yẹ kó lọ déédéé. Wọ́n ní inú ìdààmú dẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà wà ní ìgbà tí àwọn jẹ ààrẹ orílẹ̀-èdè yìí. Wọ́n ní gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ déédéé mọ́. Wọ́n ní iṣẹ́ tí àwọn ṣe, wọ́n ní kì í ṣe iṣẹ́ kékeré rárá. Ẹ̀yin ènìyàn lé. Wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ibi tí wọ́n ti gba àlejò àwọn Yorùbá Leaders of Thought. Wọ́n ní àsìkò yìí ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní Àbújá, dẹ̀ ni wọ́n ti wá gbà wọ́n lálejò. Wọ́n ní bí àwọn ṣe dé orí ipò ààrẹ ni àwọn ti ń gbé ìgbésẹ̀ láti yanjú gbogbo nǹkan tí àwọn ènìyàn tí wọ́n nílò tó ṣe pàtàkì fún wọn. Wọ́n ní kò ń ṣe nǹkan tó yẹ pé kò ṣe pàtàkì. Wọ́n ní nǹkan tí ó ṣe pàtàkì fún àwọn ènìyàn ni àwọn kọjú mọ́ láti ṣe. Wọ́n tẹ̀síwájú wípé láti bí ọdún kan tí àwọn ti ń tukọ̀ orílẹ̀-èdè yìí, wọ́n ní ètò ìjọba àwọn, wọ́n ní iṣẹ́ ribiribi ni àwọn ń ṣe o. Wọ́n ní àwọn òde fìgbà kan ṣe nǹkan tó jẹ́ pé kò bójú mu rí. Wọ́n ní bí àwọn dẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀ yìí ni àwọn àdojúkọ ń yọjú. Wọ́n ní ó ṣòro ṣe pẹ̀lú gbogbo àwọn àdojúkọ èyí tó ń yọjú pẹ̀lú bí àwọn ṣe ń ṣiṣẹ́ àwọn. Wọ́n ní ètò yìí, wọ́n ní ó ní àyọrí, wọ́n ní torí pé àwọn gba ìṣàkóso. Wọ́n ní àwọn dẹ̀ fi òpin sí wàhálà èyí tí ó bá ìlú yìí, ìdààmú tó bá ìlú. Wọ́n ní àwọn lè fi gbogbo ẹnu sọ wípé kò sí ìdààmú kankan tó kọjú sí ilẹ̀ Nàìjíríà báyìí. Wọ́n ní gbogbo ìdààmú tí a dojúkọ ní Nàìjíríà, wọ́n ní ibi ìgbéga ló ní gbogbo ẹ̀ máa já sí. Wọ́n ní kò ní já sí ibi kankan fún wa. Wọ́n ní ìlérí tí àwọn ṣe fún wa, wọ́n ní àwọn ò ní padà lẹ́yìn ìlérí yìí. Wọ́n ní iṣẹ́ tí àwọn dẹ̀ ń ṣe, iṣẹ́ tá gbélé àwọn lọ́wọ́, tí àwọn ọmọ Nàìjíríà gbélé àwọn lọ́wọ́, òun ni àwọn dojúkọ, òun dẹ̀ ni àwọn ṣe. Wọ́n ní àwọn ń gbìyànjú láti wẹ òkun yìí já ni. Wọ́n ní kì í ṣe nǹkan tí ó rọrùn láti ṣe. Wọ́n ní iṣẹ́ tí àwọn ń ṣe, wọ́n ní kì í ṣe nǹkan tó jẹ́ pé ó rọrùn láti ṣe. Wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ló ń bá wọn ṣe gbogbo ẹ̀. Wọ́n ní àwọn mọ̀ọ́mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n nítorí gbogbo àkókò yìí nǹkan tí ò bójúmu, tí ò da, wọ́n ní gbogbo ẹ̀ ti dópin fún Nàìjíríà o. Wọ́n ní dandan ni a máa mókè. Wọ́n ní dandan ni Nàìjíríà máa mókè. Bí bàbá wa Bọ́lá Tinubu ṣe sọ̀rọ̀ nìyẹn. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Gbogbo iṣẹ́ tí àwọn gbélé wọn lọ́wọ́, wọ́n ní gbogbo ẹ̀ ni àwọn ń rí. Wọ́n ní àwọn fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn dẹ̀ gbàdúrà wípé Ọlọ́run Elédùmarè á bá wọn dúró ti gbogbo àwọn tí wọ́n ń dúró ti àwọn láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn lórí iṣẹ́ yìí. Wọ́n ní nǹkan tí àwọn lè fi ṣèlérí ni pé gbogbo nǹkan tí ó bá gbà ni àwọn máa ṣe o láti jẹ́ kí Nàìjíríà bọ́ sí ipò tó yẹ kí Nàìjíríà wà. Wọ́n ní àwọn ti pinnu wípé àwọn máa ṣiṣẹ́ yìí títí dé ibi tó lápẹẹrẹ tó jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà fi rí ipa rere, iṣẹ́ rere èyí tí àwọn ń ṣe. Wọ́n ní ìgbélárugẹ ó ń lọ fún ètò ìlera o. Gbogbo àwọn tó jẹ́ pé wọn ò ní àǹfààní láti lọ sí ilé ìwòsàn, wọ́n ní iṣẹ́ ń lọ lórí ẹ̀. Wọ́n ní àwọn ò ní gbàgbé ẹnikẹ́ni. Bí bàbá wa ṣe sọ nìyẹn. Wọ́n ní àwọn ń ṣe ọ̀nà tuntun o. Wọ́n ní pẹ̀lú gbogbo àwọn ọ̀nà míì tó ti bàjẹ́, tó jẹ́ pé gòtò ó ti ba gbogbo ọ̀nà jẹ́, wọ́n ní gbogbo ẹ̀ ni àwọn ń ṣe. Wọ́n ní ètò ẹ̀kọ́ gan, wọ́n ní kò gbẹ́yìn o. Wọ́n ní torí pé kò sí nǹkan téèyàn lè gbé ṣe láyé láìsí ẹ̀kọ́ èyí tó jẹ́ pé ó yẹ kí èèyàn ní dójú àmì. Wọ́n ní ìgbélárugẹ ó ń lọ fún ètò ìlera o. Wọ́n nítorí pé
àwọn tó ní ìlera, àwọn ò lè gbàgbé wọn láíláí. Wọ́n ní gbogbo títì tó dẹ̀ ti bàjẹ́ náà, gbogbo ẹ̀ ni àwọn ń ṣe àti àwọn èyí tó yẹ pé àwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. Wọ́n ní àwọn èyí tó yẹ pé ó ti dín kòtò, gbogbo ẹ̀ náà ni àwọn yanjú. Wọ́n ní gbogbo ẹ̀ náà dẹ̀ làwọn máa ṣe kíákíá. Wọ́n ní ètò ẹ̀kọ́ tí àwọn ń ṣe ètò ìdàgbàsókè fún, wọ́n ní àwọn ò jẹ́ kí ó falẹ̀ rárá. Wọ́n ní àwọn ń sọ fún yín pé kẹ́ ẹ wo ìgbésẹ̀ àwọn gómìnà kọ̀ọ̀kan ní ìlú tí wọ́n jẹ gómìnà lé lórí, kẹ́ ẹ wo iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n ní ibi tí ẹ ti máa mọ̀ wípé àwọn ò fi ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣeré nìyẹn. Wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà kan wo nǹkan tí àwọn gómìnà yìí ń ṣe ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n ní kí wọ́n sọ fún wọn wípé kí àwọn ọmọ Nàìjíríà sọ fún wọn wípé kí wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí gómìnà ìlú wọn. Wọ́n ní kí wọ́n jẹ́ kí àwọn ènìyàn wọn kí wọ́n fi ojú sí ètò ìdàgbàsókè wọn náà. Wọ́n ní tí àjọṣepọ̀ tó bá ti wà láàárín wa, wọ́n ní àwọn lè fi dá wọn lójú, àwọn lè fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé wọ́n ní ilẹ̀ Nàìjíríà á wá jẹ́ ọ̀kan ní ara àwọn orílẹ̀-èdè yìí tó dáa jù. Wọ́n ní á wá jẹ́ èyí tí àwọn èèyàn lè rí lórílẹ̀-èdè ayé tó dẹ̀ jẹ́ pé wọ́n máa gbé oríyìn fún. Wọ́n ní bàbá wa tó korò ojú sí ètò ìjọba ìpínlẹ̀. Wọ́n ní nǹkan tí bàbá wa sọ ni pé àwọn ò ní faramọ́ kí ìjọba ìpínlẹ̀ kan wá kó gbogbo wàhálà wọn lé ìjọba àpapọ̀ lọ́rùn. Wípé nítorí pé èyí ò ní bójú mu. Wọ́n ní ìwà yìí kò ní dáa nítorí pé ó máa jẹ́ pé ìjọba ló máa ṣe ojúṣe fún ìpele mẹ́tẹ̀ẹ̀ta. Wípé yóò dẹ̀ ní bójú mu. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ wọ́n gbọdọ̀ ṣe ojúṣe tiwọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kán ṣe. Wọ́n ní ìjọba àpapọ̀, wọ́n ní àwọn náà dẹ̀ gbọdọ̀ ṣe ojúṣe àwọn gẹ́gẹ́ bó ṣe yẹ káwọn ṣe. Wọ́n ní nǹkan tó yẹ kí àwọn ṣe, òun náà ni àwọn ń ṣe nípa wíwo bí àwọn ìjọba ìpínlẹ̀ bí owó ṣe ń wọlé sí àpò wọn. Wọ́n ní kí wọ́n dẹ̀ rí dájú pé àwọn kò sí wípé wọ́n ń ṣe ojúsàájú lórí ìjọba tí ó yan ààrẹ. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí àwọn ń fẹ́ kí wọ́n máa retí láti ọ̀dọ̀ àwọn nìyẹn. Wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ pé kí ló máa ṣẹlẹ̀ ní àsìkò ìgbà tí ìbò tó ń bọ̀ bá máa dé. Wọ́n tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wá bá wọn lálejò. Wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ síwájú pé wípé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀, kí wọ́n dẹ̀ máa ṣe àtìlẹ́yìn fún Nàìjíríà, kán dẹ̀ ní ìgbàgbọ́ pípé nínú Nàìjíríà wípé ọjọ́ kan nǹkan ṣì ń bọ̀ wá sípò. Wọ́n ní àti wípé ìjọba àwọn kò ní já wọn kulẹ̀ rárá. Wọ́n ní kò sí ọ̀rọ̀ nínú wípé à ń tẹ owó pépà kí a wá máa tanra wa wípé a ní ọ̀nà àti jẹ àti mu. Wọ́n ní Nàìjíríà ti la àwọn àkókò ìnira kọjá. Wọ́n ní ọ̀gbẹ́ni Báyọ̀ Àìná, àwọn ni wọ́n sọ̀rọ̀ lórí ẹgbẹ́ Yorùbá Leaders of Dot. Ọmọọba Tajudeen, wọ́n gbé òṣùbà fún ààrẹ Bọ́lá Tinubu lórí bí wọ́n ṣe mú iṣẹ́ ṣíṣe káàkiri àwọn ẹ̀ka àti iléeṣẹ́ ìjọba bíi iléeṣẹ́ ètò ìlera, ètò ìrìnnà, ojú pópó àti òfurufú, tó fi mọ́ ètò ẹ̀kọ́ ní pàtàkì, tí gbogbo akitiyan láti ṣe ìjọba tó múnádóko lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni èèyàn lé amú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.